ǹjẹ́ jẹ́ mọ̀ pé tá a bá sọ̀rọ̀ pa ìlú tó lówó jù ní gbogbo àgbáyé Luxembourg ló lówó jù, the richest country in the whole world as at 2017 2019 sí 20 Luxembourg ló lówó jù ní gbogbo àgbáyé everybody mọ̀ gbà tó yá Qatar gbà àwọn Igbo máa ń pè ní Arab money gbà tó yá China tó gbà ṣùgbọ́n bí wọ́n ṣe ń báyìí sọ̀rọ̀ àṣà 2026 báyìí Luxembourg ló lówó jù ní gbogbo àgbáyé. Ìlú wo wá ló rẹwà jù? The most beautiful country in the world. Ìlú ẹ̀ fine gan ọbẹ̀ ó kéré population bí wọ́n ṣe pọ̀ tó wọn tó Yánà Pàjá ọlọ́pàá tó wà nílùú ẹ̀wọ̀n bíi 350 lọ ọlọ́pàá tó wà Yánà Pàjá lásán àti tó wọṣọ àti tí ò wọṣọ àti tí wọ́n ti lé dànù tó mú ọ̀kadà káàkiri lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n lé 3000 mọ́tà ni. Ìlú wo ibẹ̀ ìlú tó wá fine jù lọ́wọ́ ìsìn ní 2026 ìsìn veranda ni àṣà 2026 ní oṣù veranda ìlú tó rẹwà jù. Ìlú wo wá ló kùsẹ̀ jù ní Áfíríkà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní nǹkan bíi 2017 2018 2019 20 Mozambique, Somalia, Eritrea, Ethiopia, Congo àwọn olú tó kùsẹ̀ jù nìyẹn. Ṣùgbọ́n ní 2026 yìí o àwọn olú tó kùsẹ̀ jù Afghanistan, Madagascar, Burundi, Mozambique àwọn olú tó kùsẹ̀ jù láfíríkà nìyẹn. Ìlú wo wá lówó ní world ìlú tó kùsẹ̀ jù ní world yẹn pẹ̀lú wo ló lówó jù ní gbogbo àgbáyé báyìí nísìn àbí ìlú wo ni ó lówó jù láfíríkà? Number 1 Nigeria, number 1 Egypt, number 2 South Africa, number 3 Morocco, number 4. Lẹ́yìn tó wá yà mí lẹ́nu pa Nigeria sọ pé Nigeria is the richest country torí tẹ́ fún márùn-ún ti pé lówó the rated by GDP gross domestic product ìlú tó ń jàjẹ́ yó tó ń jàjẹ́ ṣẹ́kù everybody ń gbádùn tẹ́nì kò ṣẹ́rú ẹnìkan ẹ má jẹ ntàn yóò jẹ méjì lèmi gan jẹ mọ́ sí wa torí kò easy kí tó yẹ fúrọ̀ bù kiri ọjà kọ́lọ́run kó ṣàánú wa but mi lè ba Google argue torí nǹkan tó sọ jáde èmi ò sọ nǹkan tẹ́mi ò bá mọ̀ èyí tó bá sọ jáde o lè mọ̀. Ọkùnrin ẹni tó lówó jù the richest man in the whole world ẹni tó lówó jù gbogbo àgbáyé Elon Musk ni àtìlẹ́ àtọ̀nà gbogbo owó ẹ̀ ó jẹ́ $83.9 billion as at this 2026. ẹni tó wá lówó jù láfíríkà ó ní Aliko Dangote owó tiẹ̀ jẹ́ $28.5 billion as at this 2026 báyìí ó ní ẹni tó lówó jù báyìí. Wikipedia ẹ káàbọ̀ padà sí orí ètò pàtàkì kọ́kọ́ gbé yín wá lálàkọ́kọ́ àwọn èèyàn tó ti mọ̀ yín àtàwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ wá mọ̀ yín ní orí ètò everybody wà amazed ó ń ya everybody lẹ́nu pé the level of your knowledge your level of expertise when it comes to current affairs and all of that àwọn èèyàn fọ́ ẹ sọ oríṣiríṣi ìtàn Yorùbá ẹ sọ oríṣiríṣi ìtàn àwọn ládéládé ẹ sọ oríṣiríṣi ìtàn àwọn ìlú lọ́lọ́kan-ò-jọ̀kan àwọn èèyàn wá ń demand nínú comment section pé bring him back àwọn kan sọ pé rọ kò ṣe kìíní kan ẹgbẹ́ wa ẹ jẹ́ kí tó test nǹkan kan láti wá wọ pé okay tí ọsàn bá dùn èèyàn máa mú gbà láti ní kẹtù padà wá sórí ètò ẹ tún wá fi ìmọ̀ current affairs yìí ẹ tún wá fi bọ̀ wá ẹ bá sọ kankan lẹ́ẹ̀kan sí pé Nàìjíríà wà lára àwọn ìlú tó lówó jù ní Áfíríkà. Àgídílẹ̀ máa fi ń jẹ kò í ṣe agídí o tí bá máa jẹ́ gan pàápàá tí má ti ra àmàlà méjì ẹ mọ̀ pé 200 àmàlà kan 1000 máa ná tí má ti ra àmàlà méjì 400 naira nìyẹn màá dẹ̀ rẹ̀ kan 200 máa ra minerals ẹ̀ ọ̀kan sí 400 tí má ti mú yòókù tó dalẹ̀ mo sì ń gbé nìyẹn so mi ìjà káwọn èèyàn mọ̀jẹ̀ mi ò gbé fake life ó ṣe rí nìyẹn kọ́lọ̀ kó jẹ́ kó ṣàánú. náà a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó dìde wọ́n sọ̀kan tiwa bẹ́ẹ̀ náà bàbá ẹ jẹ́ ká wọnú ètò ẹ̀yin tí wọ́n nílé ẹ káàbọ̀ padà sí orí ètò unscripted Jeff Owólẹ́wà ṣe dáadáa ni mo bá yín àlejò bí Wikipedia Adékọ́lá Wikipedia fún àǹfààní àwọn tí wọn rí first edition àkọ́kọ́ gbé ní wa ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ ní kí lórúkọ yìí ló gbọ́n. orúkọ tèmi ni ọmọọba Adékọ́lá Adémúyìwá ọ̀pọ̀ olólùfẹ́ mi ló máa ń pè mí ní Nàìjíríà Wikipedia ṣùgbọ́n Wikipedia lèmi jẹ́ àbí èmi ìfẹ́ jẹ́ Nàìjíríà Wikipedia mọ̀ ìzálà kẹ́pẹ́ mi ní Africa Wikipedia àbí Wikipedia lásán. wọ́n kà máa gbọ́ yín ní encyclopedia àdékẹ́pẹ́ báyẹn. torí encyclopedia yẹn àgbájọ ìmọ̀ bẹ́ẹ̀ náà ni ní encyclopedia tó máa ń pè yàn ní encyclopedia of knowledge ẹnìyẹn mú ní ìmọ̀ ni èyí máa sì pípẹ́ Adékọ́lá encyclopedia tó lọ fàfà náà ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ sọ àwọn kọ̀ọ̀kan lára àwọn kọ̀ọ̀kan tẹ́ sọ ní last time mo fẹ́ kẹ́ tí wọ́n buttress kọ̀ọ̀kan àwọn èèyàn máa ń sọ pé Ìbàdàn ilé Olúyọ̀lé kí ni ó fa analogy yẹn kí ló fa phrase yẹn lọ. pé Ìbàdàn ló mọ òun mọ láìpò ẹtì gbàgbé Ìbàdàn ló mọ òun mọ láìpò tẹ́lẹ̀tẹ́lẹ̀
táwọn èèyàn bá sọ pé Ìbàdàn ló mú ọmọ láìpo èyí náà máa ń sọ fún wọn pé mo mọ tẹ bá ti dé Òjé ìyẹn tẹ bá ti dé gate ẹ máa wo ilé ẹ lọ́ọ̀kan gbọ́rọ̀ báyìí ni lẹ́kí ló fà tí wọ́n fi ń pè láìpo èmi gan mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí mo wá tẹ̀síwájú nínú ìmọ̀ ìjìnlẹ̀ mo wá ṣẹ̀ṣẹ̀ mọ nǹkan tó ń jẹ́ láìpo tí bá bẹ lómi ìlérè nípa tó bá gbà máa fún ní ìwé tí mò ń tà ẹni á sọ pé Òjé ni láìpo Àyínìke ni láìpo kò rí bẹ́ẹ̀ o dóòna oríṣi orúkọ mẹ́ta ló wà nílùú Ìbàdàn tó yẹ pé ó jọra wọn Òjé Mọ́nàtán àti láìpo mo máa ń sọ fáwọn èèyàn pé òkè èèyàn mẹ́ta ló jókòó yìí o ẹnìkan wá fún yín owó kan bóyá owó tó kọ́ ilé epo 10 wọ́n á kó yẹn fún yín wọ́n á sọ pé mítìn wà ní aago kí làwọn àbí aago kan làwọn ṣe pé mítìn wà ní aago 4 o ẹni tó bá dẹ̀ wà ó máa san fáìní 100,000 ṣé ẹ máa gbé owó yẹn lọ lé ní abẹ́ máa gbé fún Òjé Mọ́nàtán àti láìpo ẹnìkan sọ pé wọ́n á gbé lọ lé nítorí Òjé Mọ́nàtán láìpo kò ságbàánu ọmọ ajá iye tí wọ́n tàkọ̀ bí náà wọ́n á tàbí gbẹ̀yìn ó lè ná mẹ́tẹ̀ẹ̀ta wọ́n máa sọ pé ìlú wa lẹ ti máa bá orúkọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn Òjé Mọ́nàtán àti láìpo ṣùgbọ́n nǹkan kan náà ni wọ́n gbámú olè ni wọ́n gbámú ẹlẹ́ni máa sọ pé olè làwọn Ìbàdàn máa níwẹ̀ kò sí wàhálà wọ́n máa sọ pé olè ní Ìbàdàn olè kìíní kan láti fò lè kún máa ní kò sílùú tí ò ní tiẹ̀ Ìbàdàn wọ́n ní àwọn Ìbàdàn olè àgìní akọlókóló kígbe kóòdì tiwa nìyẹn Kwara mìsújàmbá ni Oǹdó lágídí oúnjẹ ajá ó dẹ̀ láìkìtì bí Èkìtì náà láìkì ẹ̀ tí ẹ wá lábẹ́kúta àti Ìjẹ̀bú àti Ìlárò obì wọn tó bá kú sílé ọkọ̀ àárọ̀ ẹ̀ mọ́tò ló pa bẹ̀ ẹ̀yìn Abẹ́òkúta má bínú ọlá pé wọ́n tanná sí ọ̀rọ̀ àwọn Ìbàdàn ni ṣùgbọ́n kí wá ló mú láìpo wá ní nǹkan bí 18th century ìjà ogun ó bẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá lápapọ̀ ìyẹn nígbà yẹn àti máa ń lo ìjọba kò tí ì síjọba pé ìjọba alágbádá wọ́rẹ̀fà àbí ìjọba ológun kò sí 18th century so nílẹ̀ Yorùbá lápapọ̀ àgbà ẹni àwọn ogun Kíríjì Èkìtì parapọ̀ ogun Àfọ̀njá nílọrin ogun Kúrúnmí nígbà yẹn ó ṣẹlẹ̀ so ìjà wa bẹ́lẹ̀ láàrin àwọn lọ́balọ́ba kí ló dẹ̀ fà ogun ìjà èmi ò fẹ́ ìwọ gbà ìṣàkọlẹ̀ tá a pè ní tribute ló ṣẹlẹ̀ nígbà yẹn so òyìnbó kan wá wà Victoria the First lórúkọ ẹ̀ ó wà ní England ó wá rán ọkùnrin kan Captain Hepburn apẹ̀tùsáwọ̀ ìnìyẹn wà fún apẹ̀tùsáwọ̀ ó ní Captain Hepburn yẹn ní 1893 bẹ́ẹ̀ ni sẹ́túlà ó máa ń apẹ̀tùsáwọ̀ ó máa ń sẹ́tù ìjà káàkiri wọ́n wá rán wá sí ìlú ilẹ̀ Yorùbá ìjà ìgangan ni ẹni yẹn tó dé sí ìyẹn Captain Hepburn yẹn ìjà ìgangan ló dé sí ìgbà ẹni ogun Kúrúnmí ń lọ lọ́wọ́lọ́wọ́ nígbà náà so ó wá síbẹ̀ ó wá lọ sọ́dọ̀ ilẹ̀ Yorùbá yẹn káàkiri ó lọ bá gbọ́ àlọ́balọ́ba yẹn kílẹ̀ ń jà fún Yorùbá jọ ní yìnyín ẹ̀ ń gbédè ara yín ẹ má jẹ́ kí eléyìí dájà lé ọmọ ìyá kan náà níyìn ẹ nídìí ẹ ṣùgbọ́n fi Ìbàdàn gangan ó fi ṣe pọ̀sìn ó máa ń wá bẹ̀ torí pé bẹ́ẹ̀ ni àwọn ọba àwọn jagunjagun pọ̀ àwọn Ìbà Olúyọ̀lé Ààrẹ Látòṣà Ògúnmọ́lá jagunjagun làwọn máa ń rẹ́ǹtì wọn pé kí wọ́n wá jà ẹ̀kẹ́kiri tẹ́ bá nídìí wọn ibẹ̀ ló wá so ibi òkè ààrẹ yẹn ibẹ̀ ló wá máa ń wà ibẹ̀ ló ti máa ń wo ó ní kinní kan bàníkúlà ní à ń pè wọ́n máa ń fi wo gbogbo Ìbàdàn sí kéré ńgbà náà oló máa ń wò so tó bá ti wá wò pé wọ́n ti ń kógun bọ̀ àwa ara àwọn ọmọọṣẹ́ wọ́n máa lọ pàdé àwọn ẹni ẹ lọ́nà pé kí lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ má jà ẹ má bàrà yín jà tí ọ̀rẹ́ jọ níyìn so àwọn ọba yìí ò mọ̀ pé nǹkan tó ń lò nìyẹn àwọn rò pé bóyá ó ń lo oògùn ó sàpẹ̀tù sáwọ̀ gbogbo wọn ó yanjú ẹ̀ ọdún 4 ó ní Captain Hepburn olólò ní ilẹ̀ Yorùbá 1893 ló dé sí bẹ́ ìlú ilẹ̀ Yorùbá ó dẹ̀ padà ní 1897 ọdún 4 ló lò after tó wá padà tó padà sí England wọ́n wá rán àwọn òyìnbó méjì kan wá àwọn wá ní bíbá ẹni Captain Hepburn máa ń dúró sí ìyẹn ní òkè ààrẹ yẹn wọ́n wá sáwò pé bíbá ló máa ń dé sí ibẹ̀ gbogbo táìmù yẹn Ìbàdàn ti fẹ̀ dáadáa wọn rí gbogbo wọ́n wá sẹ́wà kọ́ tó wà yẹn ga 60 feet ni tó wà yẹn fi ga wọ́n kọ́ ní 1939 òní wọ́n kọ́ so wọ́n wá sẹ́tì ìgbà tí wọ́n kọ́ 60 feet ló fi ga ó wá ní 47 step so rí yíyípo tí wọ́n yípo bí step yẹn ẹ mọ̀ pé nǹkan tó ga gbọ́rọ́ òun gangan ni láìpo ibi tí láìpo ti gangan ti wá nìyẹn ká máa sọ pé Ìbàdàn ló mọ̀ òun mọ̀ láìpo so ohun tó mú àkọ́kọ́ yẹn tó wà yẹn òun ni láìpo òun ni
tó máa fẹ́ wá gun bẹ̀ yẹn ẹ máa yípo ẹ máa fi dókè yẹn bẹ́ẹ̀ òní láìpò tó mú láìpò wá nìyẹn ó sọ gbọ́n jìbìtì ṣùgbọ́n gbogbo èèyàn àwọn èèyàn o tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ló mọ̀ tẹ́lẹ̀ gbà tẹ́mi náà lọ wá dig deep tí mo lọ kúlẹ̀kúlẹ̀ pé kí náà ti rún fà mo wá rí pé ètò fà dandan nìyẹn. mi analysis tẹ̀gbé wà yìí ní ìgbọ́rí nìkan so bẹ́ẹ̀ ṣe wá jùlẹ̀ yìí náà èmi náà ti wá jùlẹ̀ fún àwọn tí wà nínú comment section pé ṣé bó ṣe rí nìyẹn ẹ pàdé wa ní comment section ẹ̀yin historians tẹ́ bá tó wà nínú ilé ẹ jẹ́ ká mọ̀ ẹ pàdé wa now ẹ fún wa ní oríṣiríṣi analysis I'm a student of history I'm a geography student mo wà interested nínú ìtàn ìṣẹ̀dá wa bá ṣe wáyé àtàwọn kan tó ṣẹlẹ̀ before káwọn bàbá wa tó wáyé torí pé tọmọdé ò bá bá tán á bá àrọ̀bá. àrọ̀bá kẹ̀lẹ́ oní bàbá. ẹni tó bá dẹ́ mọ ibi tó ti ń bọ̀. ẹni tó bá mọ ibi tó ń lọ. ẹni tó bá mọ ibi tó ti ń bọ̀ kò lè mọ ibi tó ń lọ. ẹni tó bá dẹ́ mọ o gbọ́dọ̀ mọ you have to know your history. òun ni mo ṣe wà interested ní wà particular now ẹ jẹ́ ká wá lọ sí political landscape ní Nàìjíríà. kí ni history Federal Capital Territory Nàìjíríà? ẹ check it out. Federal Capital Territory Nàìjíríà Calabar ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni Calabar ló ti kọ́kọ́ wá gbàrà láàrin ọdún kan wọ́n wá tó wá gbé lọ sí Lọ́kọ́jà láàrin ọdún kan tó wà ní Calabar with àárín kan náà ló wà ní ló ń gbé sí Lọ́kọ́jà ìgbà tó wá yá tó di 1960 wọ́n wá gbé wá sí Èkó ìgbà tó wá di ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún 1991 ó ní ààrẹ wa náà bàbá Ibrahim Babangida ó wá gbé wá padà sí Àbújá Àbújá ìlú wa wà ìbá ṣe ń sọ̀rọ̀ ẹ̀ Àbújá yẹn gan pàápàá ó ní ìdí tó fi ń jẹ́ Àbújá kò ṣe gbogbo èèyàn náà ló mọ ó kàn máa ń pè Àbújá kí ló mú Àbújá gan wá èèyàn ló ń jẹ́ Àbújá bẹ́ẹ̀ ni sà èèyàn gangan ni orúkọ èèyàn ní Àbújá wọ́n ṣọ́tìn ẹ̀ ni Abubakar gangan lórúkọ ẹni yẹn gangan wọ́n wá ṣọ́tìn ẹ̀ wọ́n yọ àbú yẹn wọ́n yọ já tó wà ń bẹ yẹn torí pé ni ẹ fair in complexion ó mọ́ra bíi olóòtú báyìí olómú yẹn wá ló mú Àbújá gangan wá bẹ́ẹ̀ ni sẹ́mọ̀ pé ní last time tí a ṣe fídíò mo sọ̀rọ̀ wípé ìlú Ìjàyè ó tóbi ju Ìbàdàn lọ wípé lọ́jọ́ orí ni o kò ṣe ní fífẹ̀ ìlú Ìjàyè tó yẹ pé inú Ọ̀yọ́ state Ìbàdàn ló wà tí ó tó wá ju Ìbàdàn lọ lọ́jọ́ orí sẹ́kọ̀ọ́ bákan náà òun náà tún wá ní ìlú kan tún wá wà ní Ògùn state náà tó tún wá ju Abẹ́òkúta lọ. sẹ́mọ̀ pé 1785 ni wọ́n tẹ̀lú ìjà ìlú ó ti pé 241 years ọdún yìí ta ló tẹ̀lú ìjà ìlú ọmọọba Aláàfin Ọ̀yọ́ ọmọọba Abíọ́dún Ọ̀yọ́ empire torúkọ rẹ̀ Ìjòrìṣàbíyì ló tẹ̀lú ìjà ìlú wọ́n wá tẹ̀lú Ìbàdàn ní 1829 yẹ́jọ́ 197 years ta ló tẹ̀lú Ìbàdàn Lágelú àti Ilé-Ifẹ̀ ló ti wá. bákan náà òun wá ní ìlú kan tó tún wá wà 1830 wọ́n tẹ̀lú Abẹ́òkúta dó ó ti pé 196 years ọdún yìí ìlú kan tó wá wà tó yẹ pé inú Ògùn state náà ló wà ó ju ìlú Ìbàdàn lọ ó ju Abẹ́òkúta lọ ó ju Ìjàyè wa gan lọ ó tún ju Èkó lọ torí 600 years ní Èkó báyìí sìn. ìlú tẹ̀ ń sọ yìí kí lórúkọ ẹ̀? Adó ló wà Adó láti máa lọ Adó nítòsí Owódé lógùn state bí báyìí 1045 ni wọ́n tẹ̀dó ó ti pé 981 years ọdún yìí ọba tó dẹ̀ jẹ nílùú yẹn 25 ni àwọn ọba tó ti jẹ́ bẹ́ẹ̀ ẹgẹ́ tì mí 25 ni ọba tó jẹ́ bẹ́ẹ̀ àti Ilé-Ifẹ̀ náà ti migrate wá orúkọ ọba tó kọ́kọ́ jẹ níbẹ̀ tó jẹ́ obìnrin orúkọ Ọlọ́jà ògangan ni wọ́n mọ̀ sí Ọlọ́jà òun ni wọ́n mọ̀ sí so Ọlọ́fin òun ni obìnrin kejì Ọlọ́fin òun ni obìnrin kejì tó jẹ ní ibẹ̀ yẹn so àti Ilé-Ifẹ̀ gangan ni wọ́n ti wá so 1045 ó ti pé 981 years báyìí sẹ́yìn pé ó ju 600 years ní Èkó torí 1600 wọ́n tẹ̀lé Èkó dó 1600 ó ti pé 220 ó ti pé 600 years báyìí sìn as at this 2026 so bí ẹ ṣe rí nìyẹn. náà mo fẹ́ kẹ́ tó wá tọ́ọ̀tì kankan nípa tradition Yorùbá mo fẹ́ kẹ́ fún wa ní àwọn analogy nípa bí ìṣẹ̀ṣe Yorùbá that is ìtàn Yorùbá ìtàn Yorùbá ìwọlẹ̀ lè fún wa tẹlifíṣàn láti mọ̀ lọ́dọ̀ pọ̀ sí i.
bíi ẹni Yorùbá history. nípa ìṣẹ̀ṣe tí a mọ̀ pé bó ṣe sọ láti ilẹ̀ náà ẹ̀sìn tá a ní Nàìjíríà ó pọ̀ ṣùgbọ́n èyí tó jẹ́ gbòógì tá à ń lò mẹ́ta ni ìṣẹ̀ṣe làkọ́kọ́ òun làkọ́kọ́ torí òun labáláyé ẹ̀sìn àbáláyé ni Google ò lè sọ̀gbà tó wọlé Google ò lè sọ̀gbà tó wọlé so abáláyé ni ó ti mórúkọ ẹ̀ wá ẹlẹ́ẹ̀kejì ni mùsùlùmí Islam ló kọ́kọ́ wọlé Islam ló kọ́kọ́ wọlé Islam ló kọ́kọ́ wọlé kó tó wá di pé Kristẹni wọlé ẹ understand mi ẹ̀sìn Islam ti wà bí mo ṣe sọ ní nígbà yẹn ẹ̀sìn Islam ti wà láti nǹkan bí ẹgbẹ̀rún ọdún sẹ́yìn that was 1000 years back oníṣòwò àlì olómọ wá láti Mali wọ Borno ìyẹn náà máa ń pè ní ẹ̀sìn mọ́lé ẹ̀sìn Mali ni so talent tó kọ́kọ́ gba ẹ̀sìn Islam ní gbogbo Nàìjíríà orúkọ rẹ̀ máa jẹ́ Muhammed Dan Yakub tí ìnagijẹ rẹ̀ jẹ́ Muhammed Rumfa òní Emir of Kano ní 1463 ó gba ẹ̀sìn yẹn pẹ̀lú ìdùnnú àti ayọ̀ apolongo ẹ̀ káàkiri gbogbo ìgbèríko Kano títí wọ́n méjì bẹ̀ẹ̀tì náà ó tún wá kọ́ mọ́ṣáláṣí àkọ́kọ́ fún nílùú Kano àti ọjà Òkúrò mọ́ṣáláṣí àkọ́kọ́ gbogbo Nàìjíríà Kano ni ó ti pé 562 years ọdún yìí so Kristẹni ta ló mẹ́sìn òyìnbó ló mẹ́sìn Kristẹni wọ Nàìjíríà Augustine àti Capuchin àti Portugal ló ti wọ́n dé sí ìlú Badagry ó ti pé 184 years bẹ́ẹ̀ ó ti kú Henry Townsend oní first missioner tó kọ́kọ́ jọ́sìn kò pẹ́ tó fi kú òun bẹ́ẹ̀ ẹ̀fọn lólóhùn àti ìyàwó ẹ̀ padà ṣùgbọ́n ń pa ẹ̀sìn àbáláyé ìbá yín àgbà ó fún àbáláyé ni. Now, mo fẹ́ ká touch it. Ní last time yẹn mo come from video yẹn pé the great Ọọ̀ni of Ifẹ̀ ọba ẹni. Bàbá mi kábíyèsí bàbá dáadáa. Ẹ lọ sí event wọn kábíyèsí o pé ẹ lọ sí event wọn. Bẹ́ẹ̀ni sà. Wọ́n fún mi ní 2 million. Bẹ́ẹ̀ni sà. Ẹ wá sọ ọ̀kan tí ẹ fi owó yẹn ṣe nígbà yẹn. Wọ́n lọ́rọ̀ pípé tí wọ́n catch side yẹn nínú fídíò yìí. Bẹ́ẹ̀ni. Èmi ni ó ti wà òkè. Ah. Bàbá báwo lè ṣe ń sọ báyìí? You are a widower. Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni. Ìyàwó ẹ ti ṣaláìsí. Bẹ́ẹ̀ni sà. Ẹ láwọn ọmọ mẹ́ta. Bẹ́ẹ̀ni sà. Ẹ máa wá ń tàwé káàkiri bus stop to bus stop. Yes sir. Street to street. Yeah. Nínú ẹkọ́nọ́mì yìí báwo lè ṣe ń survive? Long story nìyẹn o màá dúpẹ́ fọ́lọ́ ọba ẹ pé tó ẹ pẹ́ wo kánípẹ́ lórí ọ̀fẹ́ láti rí fídíò yẹn gan ni nígbà tí bàbá fún mi lówó yẹn ẹ mọ̀ pé tẹ́nìkan bá ṣe nǹkan 20,000 lé tẹ́nìkan bá ṣe nǹkan 100,000 lé ní sìn tẹ́nì mi bá ṣe ẹ̀sìn tiẹ̀ ní bíi 10 years to this time a máa dàbí tuntun lójú ẹ̀ ni bàbá mi Adéyẹmí nìkan Ògúnwùsì Ọ̀jájá Second kò ní bàjẹ́ àwọn ilé Oòduà mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo tún wá dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi Alfred Ọ̀làdọ̀tun Taylor all the way from Texas ibi tó bá wà àlùbáríkà Ọlọ́run á máa bá ẹ bàbá ò ní jábọ́ làálà rẹ kò ní já sásán ẹ̀ ń fà wá sókè ẹ̀ ń ṣàánú wa gẹ́gẹ́ bí ọ̀gá wa Pasmos Dànlá bọ́nà sì máa ń ṣàánú àwọn ẹ̀lọ́kùn lọ́sì èmi àti wọn àti ìràwọ̀ náà wọ̀ rí o mo kàn ti rí wọn rí wà nù mọ́tò ó ṣe kí wọn ti bá mi pàdé rí bí bọ́nà sì máa ń ṣàánú àwọn èèyàn bẹ́ẹ̀ náà ni Dọ̀tun Taylor náà ṣe gbé mi olóní kí n wá síwájú bàbá bẹ̀mú dúpẹ́ fọ́lọ́run ọba ìgbà tó bàbá fún mi lówó yẹn mo bara jẹ́ torówó tí mi ò rí rí ni àwọn èèyàn gan tiẹ̀ ń fà mí lọ́tún lọ́sì ní kọ́mẹ́ntì ní tí wọ́n bá rí níta ní pé báyìí o ti gbowó òjijì nìkan tí ẹ bá mọ nǹkan tí mo fi owó yẹn ṣe kò easy. Mo fẹ́ kẹ́ tún tún sọ torí ẹ mọ̀ pé mi ò ẹ kàn gbọ́ owó iná kẹ̀dẹ̀rẹ̀ fídíò yẹn àwọn tí mo ti sọ fún kó tó di pé mi àti ọ̀gá mi ìyàwó lẹ́wà tá a pàdé àwọn tí wọ́n ti mọ̀ pé inú oṣù kẹwàá fídíò yìí kò yá àwọn èèyàn ibòmí ti máa dé ẹnìkan sì bù mí so lánàá owó dà mo ní mo ṣe ń bẹ̀ sọ $700 lọ́wọ́ mi mo kó sápọ̀ kò sí nǹkan kan owó tí mo ti gbà ní oṣù kẹwàá owó yẹn mo fi ṣe lémi ni ọdún kẹrìnlá tí àwọn mi ti ṣaláìsí lélẹ̀ ọ̀rọ̀ ló débẹ̀ o 14 years ìyàwó mi kú ní December 2nd 2012 first born mi 13 years ló wà nígbà yẹn last born mi wà ní 5 years nígbà yẹn so àwọn ìgbà tí ìyàwó mi ṣaláìsí ilé tá à ń gbé ìyàwó mi ló kọ́ àjọ kọ́ ní ọ̀dẹ̀ owó tí ẹnu pọ̀ jù lẹ̀ tí gbogbo ilé ẹ̀ bá jẹ́ $500 owó tèmi ní òjúbi $70 lọ nígbà yẹn àìrẹ́ inú ilé àìsí sílẹ̀ kódà gan tẹ bá jẹ sànmọ́lẹ̀ báyìí ó máa ẹ mọ̀ tẹ bá gbọ́ pákó ògbé wá tí sìmẹ́ǹtì odò ó máa dá lu ni
débi pé ìgbà míì ti máa jáde pé mo lọ tajà ẹ mọ̀ new site ni tí bá máa fi dé báyìí lásán ìjà lọ́lẹ̀ ti wọlé inú kò pọ̀ bẹ̀ tá a sè ìjà lọ́lẹ̀ ti máa wọnú ẹni tó bá ti gbénu site wọn mọ̀ á ti wọnú ẹ̀ á ti bu oúnjẹ ẹ̀ jẹ kò ní ṣe é jẹ mọ́ so ìgbà tó ẹgbẹ́ tí máa ń ṣe pé ìlú sáìtì ní ilé ìgbà yẹn tí máa gbọ́ bẹ́ẹ̀ lẹ̀ látàárọ̀ ìjà náà máa fi wá wọnú ẹ̀. ó máa wẹ̀ tó bá pé epo wà wọ́n lépo náà máa ń tẹ̀sí wa ẹ mọ̀ pé lẹ́tà floor dáadáa. mi ò ní lè jẹ mọ́. gbogbo pọ̀mọ́ yẹn náà máa ti jẹ ẹ̀gbọ́n máa ti jẹ gbogbo pọ̀mọ́ yẹn. ọmọ ní bẹ́ẹ̀ bí jẹ fùfú ẹ máa wá jẹ. wọ́n máa ti jẹ pọ̀mọ́ àti jẹ. àwọn ní bàkan jẹ. Ọlọ́run ẹ fẹ́ bùjà lọ ni ìjà lọ tó ti pààyàn rí mo gbọ́ pé ìjà lọ ti pààyàn kan sínú ilé ìyá arúgbó àwọn ọmọ ẹ̀ wà lóyìnbó ẹ̀ ń tẹ́ wa kò rẹ́ni fún ẹ̀ náà ìjà lọ ló pààyàn àti òrà àgbéra. ọ̀nà ìlàtà ló ẹ máa bá. so mo fẹ́ fàyọ tí mo kà lórí ọ̀fọ́ yẹn àwọn èèyàn máa ń bá èèyàn pàdé ẹ tó máa fún mi ní 100,000 ẹ tó máa fún mi ní 50 kìíní kan bàbá mi náà Awóyẹmí bàbá àgbà àwọn lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ fún mi 50,000 rẹ̀ because mo rántí ní 2017 tí ẹnìkan rí mi mo ṣe post video mo ń kiri ọjà náà ló kàn lórí ẹ̀gbọ́n yìí ẹsẹ̀ lórí nǹkan ẹ̀fẹ́ lẹ́tí nǹkan báyìí lásán báyìí mo ṣe post ó ní this guy is a widower with 3 children this guy can anchor your program he can MC your show Mokala that selling right policy got this kind of opportunity only by his permission this is his contact mo kàn gba pọ̀ ǹjọ́ ẹ̀ nígbà yẹn àwọn olóyìnbó àwọn mi ò ṣe àwọn mi ò ṣe ẹ tó fún mi máa kan ṣe máa kan wá gbé jáde ẹdílà wa ni ìbáyọ ẹdílà wa ni àwọn yẹn gbé túfè jáde àlíbàbà raskimono àwọn yẹn gbé wọn jáde bí ẹdílà wọn ṣe gbé jáde ní 2017 pé anybody like me to locate this guy I'm going to give that person 50,000 ó ní kò sí pé àwọn olórí gbogbo tí mò ń kọ́ online wọ́n bẹ̀ bó ṣe ń kà off hand wọ́n ní so ẹ tó wá rí mi gangan bàbá àgbà Olúfẹ́mi Awóyẹmí 173 million ni wọ́n san ní tax lọ́dún fún ìjọba Awóyẹmí wọ́n láìkì débi pé jọ́tẹ́ mo wá sọ́fíìsì ọba ẹ̀ lásán wọ́n dẹ̀ bá mi sunkún ní ọ́fíìsì ọba ṣé pé èmi kọ́ mo ṣèwé pé mo lémi kọ́ mo ní mọ ẹ mọ̀ mi ò mọ sẹ́mi mọ nǹkan tó yìn mi mọ̀ ń pa social media mi ò mọ sọ èmi kí sá máa dálẹ̀ ẹni ọ̀gá mi Dr. Taylor sọ pé ayé dálẹ̀ tán èmi ò mọ̀ pé òun dálẹ̀ tán mi sá máa ń dálẹ̀ ni kódà tí máa rí fídíò mi lórí fóònù ẹnìkan báyìí màá máa dúpẹ́ lọ́wọ́ ẹni pé kó tiẹ̀ pé mi kọ́ mo post ẹ̀ pé fídíò mi tiẹ̀ ti wà lórí màmá nígbà yẹn ẹ mọ̀ mo lúko náà níbẹ̀ kì í ṣẹjọ́ mi náà ẹ mọ̀ pé téèyàn bá mọ̀ ojú yàn lọ so ká má fọ̀rọ̀ gùn Awóyẹmí yẹn ló wá ní kí wọ́n fún mi 50,000 kó òun nídìí ẹ̀ láti ìgbà yẹn bàbá yẹn sá láìkì mi so ká má fọ̀rọ̀ gùn ìgbà tí mo wá lọ sí ibẹ̀ ní Dr. Taylor ọ̀gá mi tí wọ́n ti rí mi bí wọ́n sì ní kí n wá wọ́n sá interview mi ní Fàájì FM gbà yẹn wọ́n sàlàyé fún mi pé tí n bá ti pé kí n lọ ṣe é sí pa bàbá torí mo lè mọ nísìnyí tẹ́ bá ní kí n sọ̀rọ̀ pa ọ̀gá mi báyìí sìn kí n kàn lọ gbádùn ìṣàṣì pa wọn màá ṣe é bí wọ́n ti dẹ́kun bí wọ́n ti bẹ̀rẹ̀ ibi àti màá lọ sọ̀rọ̀ pa wọn nígbà tí mo wà ń bẹ̀ so àwọn ní kí n lọ sọ̀rọ̀ pa Dangote gbà yẹn ìyẹn àwọn bàbá Awóyẹmí náà ní ṣe mo ṣe fún Dangote gbà yẹn so Dr. Taylor wá ní kí n lọ ṣe nípa Ọọ̀ni of Ifẹ̀ pé tí n bá ti ṣe fáwọn àwọn fídíò àwọn process wọ́n ní kí n tiẹ̀ má wọ̀rì àwọn máa mú déwájú bàbá at least wọ́n ti mú mi déwájú bàbá at least mo ti lọ bí ẹ̀mẹrin èyí tí mo wá lọ yìí ni mo wá bẹ́ẹ̀ni èyí tí mo wá lọ gangan ni wọ́n fún mi ìjọ mo kọ́kọ́ lọ wọn gba máìkì lọ́wọ́ mi mo gbé máìkì jùlẹ̀ o ìyálájé gan wọ́n bẹ̀ sí ní ná mi lówó ni ìyálájé òsì mẹ́gbà tí n ta ṣe láàsì so mo fẹ́ fàyọ bí bàbá ṣe wá fún mi lówó yẹn báyìí lásán ẹkún gbọ̀n mi gan pé èmi yẹ pé mi ìró mọ́tò wọ̀ lọ sílé Ifẹ̀ ńjọ́ yẹn gan mo dé Ìbàdàn mo fẹ́ wọ mọ́tò tó nù èmi àti ìwé mi ni mo báàgì mo pọ̀n sẹ́yìn ni àti gbogbo kànkàn ìwẹ̀ tí màá fi wẹ̀ àti para ní báàgì ló wà ẹ mọ̀ pé tí ò tí ì ní mọ́tò náà àti mo fẹ́ fàyọ mo dé páàkì wọ́n bá ní 5,000 ní owó mọ́tò mo kú mbẹ́ mo sún síwájú wọ́n pè fún mi ní 3,000 mo kú mbẹ́ sọ́lẹ̀ ẹ gbà mí wọ́n pè fún mi 3,000 mo bá sún síwájú mo ní 2,000 mo pàwọ̀ dé Ilé Ifẹ̀. ẹ bá ti fẹ́ rìn dé gbọ̀ngàn. mo 1,500 mo pàpà wọ̀ ṣùgbọ́n mo dúpẹ́ fọlọ́ súgbà wa gbọ́ pé nìkan fún mi ní owó báyìí ìwé tó wà lọ́wọ́ mi ìwé 35,000 mo kó lè rò wẹ̀ sí afáwọn èèyàn ni owó yẹn tí mo gbọ́ báyìí mo wá ń sunkún pé nínú fi tún lè mi ṣe ni mo mọ̀ pé ìyàwó kábíyèsí wa ń gbọ́ olórí Fadékẹ́mi ẹ ṣé mo dúpẹ́ ìyá mi o ìyá wa ìyá ọba wa mo dúpẹ́ o wọn náà ń gbọ́ fún àná wa gba nọ́mbà mi wọ́n ń ṣàlàyé fún mi pé ilé yẹn o tí bá ti ké tó ṣe kí n ya fọ́tò ẹ̀ tí bá tó ti ṣe tán kí n ya fọ́tò ẹ̀ so inú mi dùn bí bàbá ṣe fún ilé ìgbà lásán ètò orin ìbílẹ̀ ọpọlọ báyìí ilé yẹn ni so mo ṣe kọ́kọ́ délé báyìí lásán mo kọ́kọ́ lọ já ẹ̀pẹ̀ 250,000 sìmẹ́ǹtì báàgì wọ́n tà 10,200 iṣẹ́ ò dá ọ̀gá wa o iṣẹ́ ní máa jẹ́ pé ó di 100 naira bẹ́ẹ̀ yẹn kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ẹ kó wá mo wá ra 30 bags
búrẹ́dì onídùn tí mo ń lò mo tà fáwọn àbòkí mo rọ ní 160,000 orthopedic ó lé kókókó ní ìran tó tọ́jú ìgbà ni 160,000 mo rà yá bẹ́ẹ̀dì náírà Ah. ẹ ṣáà ra bẹ́ẹ̀dì 160,000 mo rà ẹ ṣáà ra bẹ́ẹ̀dì ó lé kókókó mo dẹ̀ gbádùn ẹ̀ ẹ má jẹ nǹkan yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jò bá ń rọ̀ tó bá ń fẹ́ lọ máa bá pa lórí bẹ́ẹ̀dì yìí ó máa pa wá bẹ́ẹ̀ mo dúpẹ́ ìgbà mi gan má kò jó òun rọ̀ gbọ̀ngbà sójú ẹ̀mọ̀ ẹ̀kọ́ tí wá wà nílé mẹ́mọ̀ mo ti ṣe sinus everything ìgbà mi báyìí tí mo ti pa ejò nínú lérí àìmọye ìgbà mi ìjàpá èmi àtẹlẹ́ǹgbà àjọ máa ń wọra báyìí mo lè máa jẹ́ ọlọ́kí máa wọ báyìí a máa ṣe rí báyìí nígbà tí mo ṣe sinus fún àwọn tó fẹ́ ṣe mọ̀ ń sìn yìí owó yẹn tó ká mo ṣe sinus rẹ̀ mi tí ìdí gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ o orí sinus mo ti máa ń gbọ́ tí wọ́n ti ń dún sìn orí sinus ní history náà ẹ̀rù dúpẹ́ fọlọ́ ó yàtọ̀ inú àníwọ́n láwọn èèyàn kan comment gba wọ́n ti ń ṣe léyìí olú ọṣẹ́ o wọ́n ti ń ṣe léyìí bẹ́ẹ̀ sì owó mi ti ju tìyàwó mi lọ báyìí sí ìyàwó mi ló ní ilé o Ọlọ́run fún mi so mo dúpẹ́ fọlọ́run ba owó yẹn ilé ẹ̀ mo fi èyí tí mo fún ẹ̀ ṣe nìyẹn mo mẹ́sàn pé mo náwó ẹ̀ sórí ẹ̀ tí òkú kọ́bọ̀ ó dẹ̀ dòrí ẹ lè máa sùn bẹ́ẹ̀ ni mo sùn dáadáa òjò fẹ́ wọlé mọ́ ẹ ra bẹ́ẹ̀dì mo ra bẹ́ẹ̀dì ẹ lè máa ṣe bẹ́ẹ̀ tí àwọn ìjàlọ̀ ní máa lè. ìjàlọ̀ wọlé mọ́ tíṣà ò bá múra ẹ̀gbọ́n mi tíṣà ò bá múra kò lè wá ro ògiri mi sìn. wow at least àwọn aláǹgbá tó máa ń iyẹ̀pẹ̀ tí mo lọ já ó jẹ sìmẹ́ǹtì pa sìmẹ́ǹtì 30 báàgì mo rà thank God sìmẹ́ǹtì ti 13,000 báyìí sìn mo dẹ̀ ṣe ń gbà ní 10,200 mo dúpẹ́ fọlọ́ mo ra slate mo ṣe everything bàbá mi ò ní ọ̀fífẹ́ mo dúpẹ́ mo mọ lórí mo tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí bàbá o. ṣáàdìdẹ kábíyèsí ti wọ́n ti rí mo dúpẹ́ o wọ́n ti gbọ́ yín mo dúpẹ́ o. now moving forward Yes, sir. ẹ ti ná owó yẹn mo ti ná tán bẹ́ẹ̀ ni ilé bẹ́ẹ̀ lè wà conducive bẹ́ẹ̀ ni ó lè wà Bẹ́ẹ̀ ni. livable Ẹ̀hẹ́n. fún yín Ẹ̀hẹ́n. now moving forward Yes, sir. ilé fẹ́ káwọn ṣe fún yín torí still náà Mo sì hustle o. ẹ sì ń lọ sí junction to junction mo sì hustle garage to garage ẹlòmíì aláwọ̀ mi máa ẹlòmíì wọ́n sì fi kàn mí lábùkù ẹ bọ́ ní fún ẹ 2 million kó yẹ kó tún máa kiri ìwé kiri ó ní ẹwà àwọn ilé aláìmọ̀ kan àwọn ọmọ mi méjì sí first one mi ti wedding sí káàkiri ní 13 years ní first one mi wà bí mo fẹ́ fi ṣaláìsì mo dẹ̀ dúpẹ́ fọlọ́run after tó jáde ẹ̀pù ọkọ ẹ̀ ló tó assist mi o tó fi jáde university ó lọ sí funab ní Abẹ́òkúta so after tó jáde university sá ó wed ó tún ká wedding gown ọpẹ́lọpẹ́ Ọlọ́run àtàtìlẹ́yìn ọkọ ẹ̀ náà tó help mi ló jẹ́ kí ó yá sọ méjì ló kù tí mò ń nọ́ọ̀sì báyìí sí wọ́n dẹ̀ sẹ̀ jáde secondary school ni wọ́n dẹ̀ tún gbọ́dọ̀ move forward ìkọ̀ wọ́n lọ́mọ tá a bá kọ́ ní ògbọ́n níta kọ́tà so ìwé tí mò ń tà náà mo fi ń ṣàtọ́jú wọn mo fi ń tọ́jú wọn so mo dẹ̀ dúpẹ́ mo láyọ̀ ọkàn tí n bá jáde tí n bá tajà èyí tí ó jẹ́ 10,000 mo pa mo dúpẹ́ fọlọ́run ó jẹ́ 15,000 Ọlọ́run sá ń ṣe. ok kí lẹ fẹ́ káwọn ọmọ Nàìjíríà lè tó ṣe fún yín. mo máa ń lọ ra ìwé ìlú mo fẹ́ ṣètọ́gbọ́ tèmi fúnra mi gangan débi pé orúkọ tèmi náà ló wà bẹ́ẹ̀ bí kí n ṣe ebook tó yẹ kó máa da lójú ẹ̀ ní wọ́n máa ṣe lórí íńtánẹ́ẹ̀tì gbogbo ẹ̀ báyẹn so èmi náà tún lè máa put more effort torí ẹnìkan náà pè mí sákèsì pé kí ni àfojúsùn mi òun mìíràn kí n kàn sá máa yan fúrọ̀m búrò káàkiri máa pé at least máa pé 54 years I was born July 29 1972 tó bá di July sí máa pé 54 bẹ́ẹ̀ ni kò dùn mẹ́mi náà ló bà mo sùn dúpẹ́ kò láyọ̀ ọkàn. ẹ máa ń rìn àwọn ọ̀nì tẹ máa ń rìn yẹn. mo rìn ju kí ló dálẹ̀ lọ ọ̀gá mi o ó dẹ̀ rọ̀ mí lọ ọjọ́ kan mo rajà tán yànnà pàjá mo sọ gbà táwọn BBC interview mi mo rajà tán yànnà pàjá mo wá fẹ́ dé pé wọ mọ́tò wàásù tí màá fọ mọ́tò mo dẹ̀ fẹ́ lọ tajà ń kọ́tù mo sì gbéra yẹn tí mo bẹ̀ sí kiri ọjà ẹ̀ bọ̀ mo sá sì pa 6,000 kí n tó dé kọ́tù láti yànnà pàjá. ẹ ń rìn lọ ẹ ń ta ìwé yẹn lọ. tí máa mọ tí mo bá máa pààrọ̀ yàn pàdé lọ́tún lọ́sì èmi ò mọ̀ pé mò ń rìn kí mo dé bí máa polówó ọjà èmi ni pé ọ̀rọ̀ ẹnu mi wọ́n ju kí máa dà lẹ́bi tí ò ti ní yọ owó personality mo máa ń wò wàrẹ́ lómi àfọwájú jolówó afẹ́ ìjọba yìí so tí bá ti wò pé àwọn ilé mi nǹkan sáde polówó ọjà ẹ mọ̀ wà tó di pé àmì náà ẹmọ náà mi náà fi pákí torí kò easy kéèyàn pariwo bí máa pariwo máa dé bí máa pariwo máa dán máa pariwo so mo sá ń dúpẹ́ fọlọ́run ba mo dúpẹ́ fọlọ́run so tó wù mí àwọn kan iná ló pé mi náà bó ṣe tún máa tún gbòòrò sí so ẹ̀yin tí wa ọ̀rọ̀ rẹ ti gbọ́ látẹnu Adékọ́lá Wikipedia Adékọ́lá encyclopedia he is 54 years old he is living like this struggling selling books from one garage to the other from one bus stop to the other sometimes he walk miles just to sell books to make money to
fend for himself and his family. Ẹ jọ̀ọ́, ìrànlọ́wọ́ náà ni a máa ṣe fún ara wa. A lè búra wa jẹ, máa help ara wa náà. Ẹ jọ̀ọ́, ìrànlọ́wọ́ tẹ bá fi pé ẹ lè ṣe fún wọn, support tẹ bá fi pé ẹ lè ṣe fún wọn, ẹ gbé account details ní fún àwọn account tẹ́fẹ́ fún wọn help ní sí ìbámu. Ẹ ṣé mo dúpẹ́. Access Bank ni Adékọ́lá Adémúyìwá 1238 70 76 15. Account details tẹ pé yí ẹ ṣúọ̀. Bẹ́ẹ̀ ni sà. Adékọ́lá Adémúyìwá Access Bank 1238 70 76 15. Náà má dáa náà. Ṣé aládùúgbò wa tá à ń gbé ẹ̀ ṣólù nínú ogbó ìṣólù ẹ̀gàn eré àkàn náà eré àbẹ̀ náà ni bàbá Àjàsíkò tó kọ́lé sí. Àwọn tó bá ń gbé bẹ̀ nínú ní ṣólù ẹ̀gàn náà ní fọ̀ nínú ẹ̀gbọ́n sọ pé ìjà lọ wọlé ńgbà mi ìjà ìṣòro tá a níjù níbẹ̀ yẹn àti ìgbà mi báyìí máa ń ṣẹ̀délé ni ìgbà tí ó bá sọ́kadà ìgbà mi owó ọ̀kadà gan lè má yọ. So bẹ̀tẹ̀ ẹ̀gbọ́n ọlá ẹ̀ lè wá kí níjọ́ kan tẹ bá àfi tí yẹn bá ní ọ̀kadà tọ́kadà tí yẹn bá tẹ̀ tó lọ́kadà èèyàn máa gbé tí yẹn bá ti gbé èèyàn gbé sí aráàndì tí yẹn bá dẹ̀ ń bọ̀ lálẹ́ á lè máa fi gbé nǹkan ìwọlé padà so ó sì tún máa fi ẹ̀pù. Ẹ bá wá ń jáde bọ̀ láti inú ọ̀dọ̀ yìí. Máa ìgbà míì owó ọ̀kadà gan kan ọba yín sì ni owó ọ̀kadà míì ládùúgbò mi gan pàápàá tó yẹ kó jìnnà gan iye tí wọ́n ń gbé kò tó iye tí àwọn tọ̀dọ̀ wa ń gbà mí báyìí tó ń kó wọn ìkó wọn náà wọ́n dẹ̀ pariwo wọn ṣe owó ẹ̀ báyìí. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká ṣe ìrànlọ́wọ́ fún Mr. Adékọ́lá Wikipedia tó ń bẹ àwọn Nàìjíríà. Tí n bá rọ́kadà inú mi á dùn gan-an n bá tiẹ̀ ní ọ̀kadà. Tó kọ̀ lè máa gbé yín lọ gbé yín tí ó tiẹ̀ ẹ̀mọ̀ láti tó máa gbé mi tí màá fi gbọ́ ọ̀kadà tí màá gbé jáde tí màá pàkẹ́ síbi kan lọ́wọ́ oṣù torí káàkiri máa ń lọ bí ilẹ̀ máa fi kiri ọ̀kadà máa kiri ọjà káàkiri so máa ń lọ sí Warri apá Onitsha Port Harcourt Gélé Òtíjẹrẹ mi Kwálẹ̀ Ọ̀ṣọ́rọ́ gbogbo ní òkiri ìwé lọ nìyẹn. Lẹ́bàá ló ń tàwé. Ẹ̀bẹ̀ mi lọ mọ́sìn bá ti ẹ̀mọ̀ gbogbo àtàwọn ìyàwó mi ti ṣaláìsí mi lè fi lélẹ̀ torí àwọn ọmọ for days wọ́n sì tí wọ́n fẹ́ travel ti fẹ́ lọ́sẹ̀ mẹ́ta tí wọ́n sá ti lówó oúnjẹ fílẹ̀ fáwọn ọmọ mi ó ti yàtọ̀ ọ̀sán bẹ́ẹ̀ sì tí wọ́n fẹ́ lọ sí bí ìwé Èkó Dùmọ́ta lọ tajà tí wọ́n lọ sí Èkó Dùmọ́ta Island máa ń lọ káàkiri so màá páàkì ọ̀kadà mi síbi kan so tí bá tiẹ̀ pẹ́ kí n tó dé lálẹ́ màá gbé màá lè tún fi gbọ́ màá lè àìmọ́ ìgbà tó máa ń rìn àgàgà tó máa rìn tẹ̀lé nìyẹn nígbà tí wọ́n fi mẹ́mẹ́ jẹ́ ẹ̀kan ní lọ́dọ̀ tèmi o ibi tó lọ́n bá dáyàn sí èmi rìn ju kí ló dálẹ̀ lọ mi ì lè parọ́ fún yín o. mo éjì tẹ wà yìí 54 kì í ṣe ọmọdé. bẹ̀rẹ̀ sí ẹni tọ́lọ̀ bá ti dà sí àlágbádá kí ẹ̀ máa yán ni so kí ni ẹ̀ fẹ́ ṣe bàbá mi kú December 17 1993 wọ́n mi kú ní March 18 1994 bàbá mi ló kọ́kọ́ kú ìyá mi la kọ́kọ́ sin so àánú ni mo rí gbà bọ́ mo sá tiẹ̀ dúpẹ́ sá ẹ̀ ọ̀sán mo dúpẹ́ torí pé kí ni mi ò borúkọ bàbá àtìyá jẹ́ èmi náà dẹ̀ mọ̀ tí mò ń ṣe ṣùgbọ́n gbogbo tí bá dà láyé àánú Ọlọ́run àtàtìlẹ́yìn ìyàwó mi ni torí ìyàwó mi gangan ló fi ṣẹ́ ìwé ilé mi lọ́wọ́ ẹgbẹ́ ẹ̀ ló kọ́ṣẹ́ ìwé yẹn o ẹgbẹ́ náà ti kún sí kọ́lọ́ máa fọwọ́ fẹ́ o òun náà fi ṣẹ́ ilé mi lọ́wọ́ so èmi náà dẹ̀ tún bíbí ẹ̀ sẹ́tà capital ní tàǹtà èèfọ̀ àpò sẹ́tà capital àbí àwọn máa yà àdámọ́ wa yóò lọ Akwa Ibom Uyo Anambra Awka Bauchi kó là ń kiri ẹ̀mọ̀ kẹ̀kẹ́ márúwá lè mi gún tẹ́lẹ̀tẹ́lẹ̀ so mo gun kẹ̀kẹ́ márúwá mo kọ́kọ́ gún gbàrà nígbà yẹn márúwá president márúwá governor of Lagos State nígbà yẹn owó márúwá mo fi gbalé nígbà yẹn máa lọ gbé maṣíìnì Ṣómólú máa fi wá ṣiṣẹ́ ní Ìkẹjà tí maṣíìnì yẹn bá bàjẹ́ báyìí màá ti délé dàwọ́ sí ilé tí mo ń bọ̀ tó takú sí Maryland mo láti tì í mi lè lọ sí Jùbọ mọ́ ọba ní kò rẹ̀ mo gùn sọ̀kadẹ̀ tó Adéọlá street níbi tí mo bá ibẹ̀ yẹn òkè wà bẹ́ẹ̀ yẹn Adéọlá street bẹ́ẹ̀ mo ṣàgbé bẹ́ẹ̀ 1000 and deliver wà tó ní pé ó náà tó ṣe bí ìyàwó mi ṣe mú lọ bẹ́ẹ̀ gbẹ́ nìyẹn ìyẹn dẹ̀ ti ṣèwé yẹn kalẹ̀ 2020 naira là ń tà ń gbà 2020 naira owó tiẹ̀ sì níyì 20 naira tá a bá fi 5000 produce a máa fi pa 35000 nígbà yẹn so àṣàjọ lọ sí travelling tá a dé travelling báyìí mo bá ń ka sẹ́ẹ̀tà and capital mi ṣé bá sì máa kiri ìwéré èmi ń lo Èkó olówó mọ́tò dà àṣàjọ dún ọ̀sẹ̀ kan tá a parí báyìí ọ̀sẹ̀ méjì bàtà ṣe tán a lọ ta abẹ̀ sí lọ ra nǹkan sẹ́fìtì so ó di pé tábà gbàrà dé ó yaṣẹ́ fún mi padà ìyàwó mi lọ já mi gbà lọ́wọ́ ẹ̀pẹ̀ kó má rí mi fi ìyàwó ẹ̀ má rí mi fi so bó ṣe di pé èmi náà ń dá sí tọ́tọ́ títí mi nìyẹn
àdìpá máa ń travel ipe káyọ̀ má máa ojú pé káyọ̀ má máa ẹ̀mọ̀ páwọn mélòó sáà ń kólẹ̀ tí wọ́n máa bójú á wà lọ ṣe nílẹ̀ Ìgbò káàkiri ṣùgbọ́n àwọn èèyàn ní dáhùn mọ̀ tá a bá dé padà á máa flẹ́ńjọ̀ wọ́n á rí i pé ìjọ kan tí wàá rówó mọ́tò ní tí ìró tí wàá filẹ̀ fún ìyàwó àtọmọ mo lè wá kọ́kọ́ lọ tajà mo mọ bí tí mo ti kọ́kọ́ tajà rí lágége Ibo ní àpapọ̀. ní wọ́n ti wó bẹ́ẹ̀ sí ọmọ abilé epo lọ́nà àmọ́ ibi tá a ti máa ń ta ara pààtì márúwá mo mọ ṣọ́ọ̀bù yẹn tí mo ti kọ́kọ́ ta mo dẹ̀ polo tí ń gbà ta lẹ́yìn bá mi rà báyìí mo wá kí n táwọn lọ Sókótó náà rẹ atáfẹ́ lọ tajà fún náà ló wà lẹ́kọ̀ọ́ bíi tí mo dẹ̀ ta ní nǹkan tí júmọ́ ni sí ìtọ́jú pé mi mò ń ṣe fúnra mi kò ní pẹ́ nìkan kan ràn mí so kò sí wàhálà nígbà ìwọ tó bá lò fẹ́ wà lọ ọlọ́pàá oògùn ọ̀kadà ni o tí wọ́n bá mú ẹ lálọ́ wọn á mú ẹ lábọ̀ sáà ni olùgbà tó bá délé lálẹ́ kó tó má kó tó pa ìwọ ló ní so okun wa fẹ́ fàyọ àbúrò bàbá mi tó wá mú mi wá sẹ́kọ̀ọ́ ó wá rí mi ó wá ní orí mi tó ti ń tàwé ó ní Kọ́lá ó ní mo dẹ̀ fẹ́ kí wọ́n ra márúwá fún mi ni ó wá lè lè ní ọ̀la ó wá lè ló lè àgbájì márúwá ìgbà wọn ta 250,000 báyìí ó wá ní bí bàjáde ṣe kàn sí bí bàjáde kọjá wá ní tí máàmù kan lè tó bàjáde pé bàbá mo sì sọ fún ni ọba ní wàrà wọn lé lọ sí 100,000 fún ẹnìkan nìyẹn asáré bàjáde ní 75,000 ní òkè kòtò ẹni tí ẹ̀gbọ́n rán òun náà sọmọlúwàbí pé ó ṣòpẹ́ tó dáa ó dá change padà fẹ́ gbọ̀n 3,000 ló fẹ́ mi èmi jókòó sórí ọba bá mi gbogbo ẹ̀ gan 2 bedroom flat ni mò ń gbé tí mo fi ìwé mi yẹn gbà mo gba 2 bedroom flat yẹn ní 120,000 80,000 gangan ní owó agreement and commission 2020 ló jẹ́ 120 ìwé ẹ̀ mo fi tu owó yẹn jọ nígbà yẹn kí mo fẹ́ fàyọ 2 bedroom flat tẹ́gbọ̀n gbé machine yẹn fún báyìí mo kàn gba páàkì machine sí inú pálọ̀ èmi tí ì tí mọ̀ wà mo bẹ̀ sí kiri ìwé mi yẹn padà tí bá ṣèṣì mọ́tò ẹ̀gbọ́n báyìí àsáwọ̀ gbó lọ ni so mo fẹ́ fàyọ gbà tó wá di pé mo ń try tọwọ́ mi ti ń straight yẹn ní ìkọ̀tún mo gbé ń gbà yẹn so ní custom ni mo wà so gbà tó di pé ọwọ́ mi ti straight màá máa gbọ́n tó máa ń bọ̀ láti kọ̀tún láti Mùṣín àwọn bóyá màá máa gbé wọn lé ọlọ́pàá máa mú mi bẹ̀ gbà tó máa gbọ́ ọwọ́ mi straight kò sì bẹ̀ sí ná Mùṣín nìyẹn mo bẹ̀ sí wọn Mùṣín Avenue Junction lọ́dọ̀ mi eléníyàn ní sáàmà mi mo ná Mùṣín tẹ bá rí bí mo ṣe gbó mo gbó tas gbó ẹ mọ kéèyàn gbó bí lọ́ọ̀ máa jẹ ọmọ òtí ẹni jẹ́ ń gun ọ̀kadà mọ́ fún tí bá yẹn lè gun ọ̀kadà tí mo gbẹ̀yàn mo kàn help ẹ̀ níbẹ̀ pé mo gun ọ̀kadà mo ń gbowó àbí márúwá àpadà sí ibú ni fún mi Ọlọ́run ní àwọn tó ń gun lọ́rọ̀ bá mi yọ wọ́n bẹ̀ o lágbá Ọlọ́run ẹ̀yin náà dẹ̀ tó ń rà fún yàn èmi o ìdí ìwé yìí tí mò ń tà máa ti là mo nígbàgbọ́ mo lè gun ọ̀kadà mọ́ o ìdẹ̀ lè gun márúwá mọ́ ọ̀kadà tí n bá gùn fún kí n gùn fúnra mi private ni pé kí n gbé jáde pé mo kàn help èèyàn kí n gbé ní o so bọ́rọ̀ ayé mi ṣe rí nìyẹn o ẹ ṣàánú mi o. ẹ jọ ẹ̀yin tí wàá nílé ẹ jẹ́ ká dìde ìrànlọ́wọ́ fún Mr. Adékọ́lá Wikipedia àti ní gbogbo ìlàkàkà wọn mo lè mọ̀ pé ẹ̀yin tí wàá nílé àpapọ̀ yẹn máa dìde ìrànlọ́wọ́ fún ẹ pé nọ́mbà yìí fáwọn tí wọ́n fẹ́ ràn ní the federations. fóònù nọ́mbà mi ni 090 3520 3920 090 3520 3920 WhatsApp number mi náà nìyẹn. Wow. Okay. Ká tó wrap ètò up, ẹ pé account details. Yeah. Ẹ ṣe account detail mi 1238 70 76 15 1238 70 76 15 Adékọ́lá Adémúyìwá. Okay. Bank wo? Access Bank ni 1238 70 76 15 Access Bank. And then mo dúpẹ́ Adékọ́lá Adémúyìwá ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin fídíò tí mo ṣe lọ́dọ̀ ọ̀gá mi bíbá ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ó yé mi náà lẹ́nu ó ní engagement gan làwọn èèyàn bá ń bù mí so owó tí mo rí bẹ́ẹ̀ àwọn èèyàn fún mi ní ẹnìkan fún mi 100,000 obìnrin kan ní Instagram mo dúpẹ́ lọ́wọ́ yín o bẹ́ẹ̀ lẹ́nìkan náà tún fún mi ní 50,000 owó tí mo rí gbà náà nìyẹn o mo dúpẹ́ mo mọ̀ lóore owó tí mo rí gbà nìyẹn o táwọn èèyàn fún mi mo dúpẹ́ lọ́wọ́ mo dẹ̀ mẹ́sẹ́jì yín iná ní tọ́wọ́ yẹn máa rí ṣe ọfà yóò ní báyìí kórógbó ayé òní ló fún yín jó ìta yóò fún wọn ní béèrè lọ́wọ́ yín o lágbára lọ́wọ́ lọ́wọ́ ọfà yóò ní báyìí ẹ̀ ní tójú lẹ̀ mọ́lẹ̀ lágbára Ọlọ́run lórí yín lórí àwọn ọmọ yín ìlú òní kan gbogbo lórí yín lórí àwọn ọmọ yín àti gbogbo wa àwọn abiyamọ ayé wọn ní rọ́sọ lódìlódì o lágbára Ọlọ́ọ̀ba ògo Nàìjíríà yóò sojú ẹ̀ ní gbogbo alágbára Ọlọ́ọ̀gbọ́n wọn lórí o làwọn èèyàn ń bù mí so agbọ́pọ̀ gbowó oṣù kẹwàá mo ti gba 2 million lọ́dọ̀ ní Ọ̀fífẹ́ ilé mi mo fi ṣe ṣùgbọ́n kò yá àwọn èèyàn 100,000 ilé tí mo gbà bí àti 50,000 mo dẹ̀ ti jẹ gbèsè kalẹ̀ lé mo fi yanjú àwọn kankan ni èèyàn mélòó mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ fún mo ti jẹ gbèsè kalẹ̀
so kò sí nǹkan kan o mi ì gbé fake life o mo tún kó òwe mi dání tí mo fẹ́ tà má ti kó mi sìn ọlá pé ẹ mọ̀ wọ́n ní bàbá ṣe làákó ni mi lè fi aṣọ ilé ìkiri ọjà o ọlá pé mo wá ṣe ṣóò ni o kiri ọjà lé ní báyìí. má kiri ẹ máa wọ ẹ̀gbọ́n mi ọjà wà nù bẹ̀ mo gbọ́jà dání. pẹ̀láṣọ tẹ ìwọ tó. má kiri o mo ti mọ̀ pé mo jáde ni má kiri o má kiri o bàbá má kiri o. ẹ máa kiri kẹ tó padà sílé. ó dà gan nǹkan tó máa wà lẹ́nu inú mi ń dùn gan ni àwọn ibi tí mo dẹ̀ máa wọ̀ ọ̀rọ̀ tó yẹ wà tí wà rẹ̀ máa rẹ́rìn lọ lé ẹni mi ń lọ ní mọ́tò ẹni bá mi pàdé gáràjì ọgbà mẹkáníìkì bí a palọ̀ ó dùn mí jọ́ kan mo sọ ìfà kan lọ́gá mi ó là pé mi bẹ̀ ní pákéjì manager ló kí bá mi nígbà táwọn BBC interview mi jọ ẹ̀ wọ́n interview mi bí àwọn golden chance ló tó ṣe pè mí nìyẹn wọ́n ní ọ̀gá àwọn ní kí wọ́n bá ẹ mọ̀ nígbà tí ẹ mọ̀ pé mi develop ara mi wọ́n lẹ́yìn kí n bá àwọn polówó ọjà lọ́sẹ̀ pè mí nìyẹn ẹ máa gbà mo sọ lọ́rọ̀ pé inú ọgbà mẹkáníìkì bí apalọ̀ wọ́n á ń sáré wípé ọ̀gá àwọn lóníkàn wá mi pé lẹ́sàsọ pé wọ́n ní àti mà wọ́n bàdàn wọn tí mà wọ́n ní odò wọn tí mà wọ́n ní èkìtì wọn tí mà wọ́n ní ọ̀yọ́ pé kò bá jẹ́ kó sùn kan ni mo fẹ́ lónìí ìlú kan bíbá yìí ọgbà mẹkáníìkì tó bá wà ń bẹ yé tó èmi máa jẹ́ lídà fún ó máa tẹ̀lé mi tó báyìí ẹ mọ̀ pé kánípẹ́ tó ti ń mu ẹ tó bá ti ẹ mọ̀ pé tó ti ń mu tẹ́ bá fi lọ ó ti mọ àwọn àrà tó máa fi dá ká ní pé mo tó ń ta bàbá ìjẹ̀bù ni mo máa ti mọ̀ pé 2000 kìíní kan plantation kìíní kan tó ọlá pé mi wọ́n dẹ̀ dùn fún mi fún odidi ọdún kan ó dùn mí gan àwọn ènìyàn bá fi mí jẹ ambassador ká ní pé mọ̀ pé times 2 tẹ́ bá mú plantation ẹ mú 2 kìíní kan ó dùn mí gan mi ìmọ̀ ń pa ẹ̀ ní ó dẹ̀ dùn mí ká ní wọ́n rẹ̀ tó lè pàkéjì mi so mo mọ̀ pé ọlọ́ aṣáájú mi ò mo mọ̀ pé dídùn lọ́sùn ó sòsá mi sọ̀rọ̀ tínú. àánú Ọlọ́run oṣù wà ń bẹ sí ẹ̀jẹ̀ máa rí gbà lábẹ́ Ọlọ́run táwa fi máa release fídíò ilé oríṣiríṣi ojú tí ò rí yín tẹ́lẹ̀ wọ́n tún máa rí yín àánú dẹ̀ máa dìde fún yín ṣé o mọ̀ pé àwọn Nàìjíríà lágbára Ọlọ́run nílé lóko wọ́n máa dìde ẹ máa kéré òkòdé lágbára Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run wọn ní fòpin ránṣẹ́ ní lágbára Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run ọfà yóò ní báyìí o gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé òkúta máa gbégbà àwọn ogun ọ̀run á fò pẹ̀lú wọn tún ní lágbára Ọlọ́run gbogbo táwọn ọmọ yín bá wà wọn náà rà láàánú lágbára Ọlọ́run ẹ̀yin tẹ́ fi tílẹ̀ tẹ́ ń gbọ́ tọmọ lọ́mọ Ọlọ́run á gbọ́ tí náà lágbára Ọlọ́run ẹ̀ ní dáàmú pẹ̀lú ògo Ọlọ́run mo dúpẹ́ o mo mọ̀ lóore o. ẹ̀yin tí wá as we come to the end of this episode of Unscripted with Jeff Ẹ̀dẹ́lábẹ̀ ẹ̀dẹ́kàdé lọ́wọ́ fún Mr. Adékọ́lá Wikipedia encyclopedia so ẹ ṣe gan ta èyí tó tún jẹ́ wà lẹ́ẹ̀kan ẹ tún máa lọ kiri báyìí náà. máa lọ kiri ni o ẹ sàn tẹnu mọ́ ọgbọ́n mo fẹ́ dá bàbá ọgbọ́n mo fẹ́ dá bàbá Ìjẹ̀bú tèmi lélẹ́yìí tí bá jáde màá tàṣà ni mo sì láyọ̀ ọkàn. wọ́n yìí máa dín pé kéèyàn wá kúrò níbi tá a wà yìí sí kó tó wá bọ́ sínú oòrùn yẹn. ọ̀gá inú oòrùn kẹ̀ wọ́n dàbí kẹlẹ́ gbé mi sí mọ́tò ń sè wọ́n dàbí kẹlẹ́ gbé mi sínú èsì ń sè kí wọ́n á ní ìbọ́lẹ̀ ṣé oòrùn òfin ní pa mí padà náà ni oòrùn máa pa mí. social media handle yìí ẹ̀kọ́ káwọn ṣe nígbà tí. social media handle mi Adékọ́lá Wikipedia òun ni mò ń jẹ́ ní TikTok òun náà ní Instagram òun náà ní Facebook Adékọ́lá Wikipedia Instagram page mi nìyẹn Ọlọ́run mo tún rántí ìgbà tí tó dẹ̀ lọ post fídíò mi ní ìmọ̀ẹ́nu ẹ̀ ní ìbá ti dúpẹ́ lọ́wọ́ wọn ẹnìkan pè mí láti abroad ẹlòmísà Kọ́lá Adékọ́lá tó dẹ̀ lọ post fídíò yín fídíò yẹn náà rìn ẹ̀mú mà pé Ọlọ́run ajẹ́wà rẹ̀ sá sínú àwọn fàbọ̀ àwọ̀ ẹ̀. ju gbogbo ẹ lọ ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín ẹ̀yin tí wà ní ẹjọ́ ẹ̀bẹ̀ là bẹ̀ ogun wípé wọ́n lọ ń kiri káàkiri nínú oòrùn yẹn ó ń ṣe bí ọ̀rọ̀ bá kan torí kò kí n ṣe nǹkan tó yí sí kí wọ́n máa rìn kó wá máa rìn nínú oòrùn kó wá máa kiri káàkiri tí kò ní destination tí kò sí pé bóyá. ó dìgbà tí bá tó close o ó dìgbà tí bá tó fẹ́ jẹun kí n tó jókòó. ẹ máa rojọ́ yẹn lọ ni. rojọ́ bá kó ẹlòmíì lẹ́nu màrà ẹlòmíì wà sọ ọ̀gbẹ́ni wá bẹ̀ ṣe bí wọ́n tẹ̀ ti fi gòlé mi rí ìgbà tán BBC interview mi máa yọ ògùn báyọ̀ àárín àwọn ọmọ ta ni wọ́n mo sáà bẹ̀ mo dúpẹ́ tó ń sìn yín mo ti láyọ̀ ọkàn inú mi máa ń dùn mo lè fi iṣẹ́ tí mo ń ṣe fi boost gan mo lè fi boost torí ẹ̀ ń bè láwọn máa ń pé tí a bá bè láwọn máa ń pé iṣẹ́ bàbá yín ṣe mo ní á lè bí wọ́n léèrè mi ò mọ mi pé asáà tó ń kiri pọpọ́ọ̀fù aráà tó ń ṣe àkólẹ̀ mo ò tíjú iṣẹ́ mi mo dúpẹ́ fọ́lọ́run. wọ́n máa ní bus stop to bus stop. kò sí kò sí àbí láti á ṣe àlè choice náà. ẹ̀yin tí wọ́n nílé ẹjẹ́ ká dìde ìrànlọ́wọ́ fún Mr. Adékọ́lá Wikipedia torí mò ń imagine nǹkan tí wọ́n ń gbó kò yí sí kò kí n ṣe nǹkan tó rọrùn kéèyàn máa rìn láti ìyànà pàjá máa lọ pọ̀ tún yá. nígbà tẹ bá mi pàdé náà kó sórí ìrìnlẹ̀ ti rí mi jẹ́ ẹ̀kọ́ rìn lọ lọ́nà Kétu ẹjọ́ ẹ̀ ń lọ sí Owódé Onírin. Owódé Onírin mo ń lọ́jọ́ ẹ̀
mi mọ̀ pé tiẹ̀ ti dẹ́yìn mi pé tiẹ̀ ń capture mi gan pàápàá ìwà rí fídíò yẹn gan pàápàá mo rí pé capture mi ju ẹ sí ń jọ yẹn náà torí mo rántí pé mò ń tajà lọ́wọ́ ẹ wá ń capture mi ò tiẹ̀ mọ̀ ẹ dẹ̀ fi hàn mí nígbà tẹ ṣe bọ̀wẹ́ post ẹ̀ mi rí lórí ẹ sùúrù ṣé pàtàkì lórí ètò ìjọ ẹ padà rìn dé. mo tún ẹ gbà mí mo tún ẹ mọ̀ pé bàbá náà fún mi lówó ń jọ yẹn àjílà àwẹ̀dá bàbá gbà àwẹ̀dá bàbá alájà àwẹ̀dá ṣáàlà ẹ bàbá kò ní bàjẹ́ ọkàn yẹn balẹ̀ ní fọ́ gbé nǹkan gbóná ìyá tó bí ìyàwó yóò ní sẹ́yìn lágbára náà. bẹ́ẹ̀ mọ́tò ni mo kó lápẹ̀rẹ̀ torí ẹkùn tẹkùn àwọn ìjura wọn lọ kò sí ètò ọmọ àti bíléèdì bọ̀ tí ò ní ya ẹkùn bàbá wáyé ìtàtẹ́kùn mọ́sù ẹ̀fọ́ àti ẹmọ àti bíléèdì bọ̀ máa là that's why ti di ìdí lọ ìdí mẹ́rin ló wà lẹ́kọ̀ọ́ ìdí òrò bẹ́ẹ̀ ìdí mẹ́rin ló wà lẹ́kọ̀ọ́ ìdí òrò ìdí àràbà ìdí má ti dírò kó tó wà láǹtòní lábẹ́kúta ìdí márùn-ún lábẹ́kúta ìdí òrì ìdí ọmọ ìdí ọba ìdí àpà ìdí tábàtò wà láké níbàdàn wa lásán ìdí mẹ́wàá lọ́wọ́ àbàdàn ìdí àrẹ ìjọsìn ìdí ìkàdí àyò rẹ̀ ìdórógbò mẹ́pẹ́ ìdí òbí ìjọsìn ìdí sin ìdí àgbọn ìdí òbí méjì bẹ́ẹ̀ lọ ètò tó báyìí wà ṣé iwájú táwọn ọ̀run gangan lọ́dọ̀ àwọn obìnrin gbogbo omi pápátá 4 inches gbogbo àbí obìnrin ṣẹlá òbí tó bá sanra tẹ́ bá pọ́n fúrọ̀ fọ́ọ̀yìn ò lè pé o ìtú wà ní àfùrí ṣẹlá tó bá pẹlẹbẹ tí wọ́n ní bọ́dì fọ́ọ̀yìn máa kanlẹ̀ that's why ti kíni tí wọ́n fi yàtọ̀ bẹ́ẹ̀ mi ṣe dúró 6 lèmi ní 8 tẹlumi bá tọ́lẹ̀ àwa dó sórí blọ́ọ̀kù 9 kúrò yẹn má bàa yí ẹ̀pẹ̀ àṣẹ mélòó wà lára obìnrin tẹ̀lé gan àṣẹ mélòó ẹ máa bá obìnrin lè tó dẹ̀ wà ìtọ́sígé tó wúyàn lórí àṣẹ mélòó wà lára obìnrin irun orí mùtún eléyìí àti mùtúnbà bẹ́ẹ̀ méjì tó burú jù mùtún àti eléyìí mùtúnbà bẹ́ẹ̀ ni àtẹlé bẹ́ẹ̀ méjì tó burú lórúkọ ti ibi tá a ti wọlé ẹjẹ ká pọn wọlé mùtún yẹn mùtún irun orí mùtún àti mùtúnbà bẹ́ẹ̀ méjì tó burú jù mùtún àtẹlé sẹ́wọ̀n táwọn ọkùnrin bá fẹ́ masturbate tó wù wá ṣe tí ó sọ bí ń tòsí ẹ lè masturbate ọmọ àpò ní sókú tábà fẹ́ kó jáde tẹ́ wàá tẹ̀ lórí wọlé á máa dùn mọ́ yín tẹ́ bá sílẹ̀ báyìí tó bá ta ó lè ta sọ yẹn pọ̀ níbo sẹ́rí táwọn obìnrin ẹ bá ta bí o sẹ́rí táwọn obìnrin o má dàgbà tẹ́jọ́ bá ṣe tọ́ ni tẹ́ bá ń kẹsìkẹ́ tó bá fẹ́ kọ́ àṣẹ tẹ́ bá ń kẹsìkẹ́ tó obìnrin tẹ́ ń kẹsìkẹ́ tó ibi G-spot yẹn bí ọwọ́ sọ̀rọ̀ ihò kékeré kan bá wà ń bẹ̀ tẹ́ bá ń kẹlọ́ tí ẹ bá tẹ̀ tẹ́ bá yọ omi sí ó bí bá tẹ̀ ó tẹ̀ wọ́n sí abẹ́ ẹ̀dẹ̀ máa jáde lẹ́nu ẹ̀ ẹ wá máa lọkọ̀ tún. tẹ́ bá fẹ́ gbádùn obìnrin dáadáa ẹ̀gbọ́n tẹ́ bá fẹ́ gbádùn obìnrin dáadáa ẹ jẹ́ kó bí lọ wẹ̀ afọ gbogbo dídọ̀dì àpò adásáká bí ojú ìgbò ẹ má gbọ́ sí orí mọ́tò mẹ́rin ẹ mọ̀ tí wọ́n á ní kóbìnrin kan ṣe jollof rice kan márùn sí jollof rice gbogbo ẹ̀ ló ní tẹ̀sí jura wọn lọ flavour bẹ́ẹ̀ náà ni kìnìún ẹ̀ wọ́n sáàdì ní òkè mi wọ́n máa ń tẹ̀sí bí máa di lẹ́nu ó dẹ̀ máa ń rò bí àlùbọ́sẹ̀ léwé tẹ́ bá gbẹ́nu síbẹ̀ tẹ́ bá ń la tó bí máa rìn ní sísìn lẹ́nu etí àdúgbò ẹ̀ pò yàtọ̀ ńlá yóò fọ́tí. ẹ wá gbé bàbá ìmọ̀ lọ sí kóòtù ẹ jókòó ẹ kí lọ ẹ̀yin kẹ mùtún mo wà interested nínú mùtún yẹn ẹ wo àfihàn dára yá mùtún bà náà mo tún fẹ́ mo fẹ́ kẹ́ repeat kọ́kọ́ tẹ́ ṣe the last time tó táwọn èèyàn ń béèrè dáadáa tí ìyàwó èèyàn bá ń rìn nìkan tí. bàbá àwọn èèyàn fún mi lówó gan àwọn èèyàn má pè mí gan tí wọ́n tẹ̀wó fún mi torí kíní ẹ̀ dákun mo rí program kan lórí kíní ẹjọ́ lórí jẹ́fẹ̀ ẹjọ́ ìyàwó mi ẹjọ́ ẹ̀ fún mi. kí ni kóòdù yẹn tí ìyàwó èèyàn bá ń. mi sọ kọ́ ẹ̀ bàbá mi sọ kóòdù yẹn síta mo ń ta kóòdù yẹn. ẹ ń ta kóòdù yẹn ẹ tó bá nídìí kóòdù yẹn. mi ń ta kóòdù ẹ pè wọn. obìnrin mi máa kúrọ́ fọ́kọ ẹ̀ á lò travel lábẹ́kúta ó lè má kọjá bẹ̀tẹ̀ tẹ bá wọn pẹ́ mi gbé o tó bá ti tó aago mọ́kànlá lálẹ́ àbáwọ̀ kùtù ẹ̀ kàn mí sọ pé 15 àbọ̀dẹ́ náà wà lórí fóònù ìyàwó yìí ẹ má lò fún Etisalat MTN Zain Glo Android ẹ má lò fún iPhone normal phone bẹ́ẹ̀ ni ẹ tẹ star follow ẹ má tẹ gómìn yẹn nílẹ̀ ẹ má tẹ star follow by 2 digit number star ẹ wá tẹ nọ́mbà tẹ̀yìn lò ẹ tẹ sórí ẹ wá ní ẹ kankan ẹ sẹ́ndì ẹ kẹ́ni wà ní London kó máa pe àwọn tó wà lẹ́kọ̀ọ́ yóò bá wà Kánò tí fóònù yóò bá ti rìn tí náà mo máa dúró tí àwọn yóò bá gbé ẹ̀yìn gbọ́ ẹ̀ tí àwọn yóò bá ti lè píkẹ̀ ẹ ló sà Ọ̀túnba ẹkùjọ mẹ́ta òjò rọ́mi tẹ̀yìn wà ní òjò rọ̀ sáàdì ìkọ̀tún bí a tó bá yẹ change la wa Ọlọ́run kan tó bá change system látọ̀run ojú máa rọ̀ ní oṣù keje ní oṣù karùn-ún lẹ́sìn kó ní oṣù kẹfà dárí wa kẹrin wọn lójó sojú owó jẹ tán fílẹ̀ tán ti ta kàn manage ọ̀pọ̀lọpọ̀ mẹkáníìkì tó sílé gan ló kàn ṣàánú àwa náà abẹ́ máa yọ sùwà títí kẹsà kẹta afáròjò yìí wa ẹ̀ẹ́dẹ̀ máa lọ́mọdé tó ń bọ̀ ẹ̀ sáṣẹ̀ ní wa tẹ́lẹ̀ láti bí ọdún mẹ́wàá tá ti jọ ń kù tá sì yóò dẹ̀ tù a máa tún àwa kejì ṣe fún yín ẹ bá júnior ra nǹkan bó ti mí sí ọkẹ rẹ tíráìkẹ bá rògbò yín tó gbà tẹ fẹ́ kó ní last one lọ́sọ́dọ̀ ìyálé wa ó sòsì tó ọ̀fẹ́ ìpínlẹ̀ fẹ́ máa wù síta ẹ máa pàṣípò àgbàdo dẹ̀dẹ̀lé a lè máa fún yẹn máa pàtẹ́ àwa tó bá rọ̀ gẹ̀ẹ́sì iléyà ẹ máa kó nìkan náà lọ́kùnrin tí mo bí fún mi ọkùnrin fún dáàdì wa nílé lọ olú àmọ́ làágùn lórí sí tí ẹ bá dẹ̀ ti ń lágùn lórí sí wàhálà ti ń bọ̀ ẹ wò tàbí sùúrù. tọ́lá nílò àwọn kóòdù yẹn pẹ̀lú àwọn míì tún wà. táyọ̀ bá fẹ́ kí wọ́n ṣe fún yín tí wọ́n bá ṣe fún yín tẹ́fẹ̀ẹ́ kó ṣiṣẹ́ rárá lẹ́sà sọ pé ẹ̀yà yẹn fóun sípa ẹ̀ló Mr. Jeff ẹjọ́ ẹ̀yà mi kúrò sáré fi pọ̀ ẹ̀ló bó ṣe wà yẹn bóyá ti sáré prógámù kankan sórí ẹ̀ ẹ̀ understand ẹ̀yin ọmọ so tóun bá ti mú wá padà ẹ̀yin náà kan oníkò tẹ̀ máa tẹ̀ bá ti tẹ̀ ó máa kọ́ sí àtẹ́lẹ̀
á deactivate ó máa sọ wípé ó ti wà deactivate tó lẹ́nu mi sọ pé hello àfẹ́mi iṣẹ́ tó bá gba ṣáàmù kìíní kan ṣáàmù ẹsẹ̀ ra fóònù irú bí ẹ̀gbọ́n ẹ̀sẹ̀ ó ṣe ra fóònù rẹ̀ láìkẹ́ gan kìíní kan ó ga kéèlà ẹ̀ so tẹ́ bá ti gbà yín náà sáré tẹ̀ ó máa deactivate wanted sign ó máa kó mẹ́rin. so ẹ ti gbọ́ nìyẹn tẹ́ bá máa nídìí àwọn kóòdù yẹn pọ̀ àwọn kóòdù ilé ayé ni. tẹ́ bá fẹ́ mọ fóònù nọ́mbà bẹ̀rẹ̀ tó bá fẹ́ fún yín láìpẹ́ MTN ẹ̀tẹ̀ star 663# ó máa gbé nọ́mbà yẹn jáde lọ́kàn láìpẹ́ Glo 1244 ó máa gbé jáde báyìí sàlà star 248# ẹ̀gẹ́tì ni tó bá pẹ́ zen yẹn ìyẹn kíní ò ṣiṣẹ́ mọ́ fọ̀ náà next episode tó bá ti rí tẹ́ bá pè mí sá kó bá ṣe. tẹ́ bá ti pè wá tẹ́ ti pè wọ́n wọ́n máa fún yín láwọn kóòdù yẹn ẹ ṣe gan ẹ wá máa lọ sí kóòtù kíákíá kí ẹ lọ mú mùtúngù mi ní ìlú Bali ẹni tí wọn as we come to the end of this edition fún àǹfààní ẹ wá bí kan jókòó sí járe ẹ jókòó bó lẹ ń fò lọ máìkì ló ti jábọ́ lára yín yẹn ẹ ṣáà ní sùúrù ààrẹ tí parí ètò ẹ̀jẹ̀ kọ́kọ́ fi lè sí ìgbà náà. ẹ ṣeun gan ẹ kú sọpọ́ọ̀tì wa ní gbogbo ìgbà fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣe agbátẹrù wa ní orí ètò tí ẹ bá ní 1 or 2 gift tí ẹ fẹ́ kó fún wa kí a máa fún àwọn àlejò wa irú àwọn àlejò wa ta gbé wá ìsìn ó yẹ kó máa bu nǹkan sára kó máa bọ́ ṣe ń lọ kó máa gbé nǹkan lọ lè bó jẹ́ pé kọ̀tún ni àwọn sì ti fẹ́ lọ kiri ẹ pè wá lórí ètò tẹ bá ní business àbí ní ìdí tẹfẹ polówó torí pé ìpolówó báyìí òun ni agúnmu òwò any business any service tẹ bá ń ṣe tẹfẹ káyé mọ̀ ẹ pè wá ní orí aago 081 12 65 90 10 ẹ jẹ́ kí n tó pè lẹ́ẹ̀kan sí ẹ pè wá sí orí aago yìí 081 12 65 90 10 ẹ pè wá sórí aago ẹ kú gbogbo gbà wá tẹ́ ń wo àwọn fídíòsì wa tẹ́ ń subscribe tẹ́ ń comment tẹ́ ń like tẹ́ ń share ẹ ṣe gan. bàbá Mùtúngù. ẹ̀rọ ẹ má sọ mí lórúkọ bàbá Mùtúngù. ẹ ti cast ẹ wá máa lọ kọ̀tún. Please subscribe to my YouTube channel and press the notification button.